Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ẹnu ìtẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní òwúrọ̀ yìí, mo wà pẹ̀lú Salim orúkọ yín sà. Bẹ́ẹ̀ni, mi ni Muftau ọmọ Òyení láti ìlú Gbọ́ra. Láti ìlú Gbọ́ra. Ẹ jọ̀ọ́, bàbá méjèèjì, ẹ jọ̀ọ́ ẹ bá a ṣàdúrà fún àwọn aráalé ká tó bẹ̀rẹ̀. Gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa ní pàdé àgbákò ní kò wá o. Àmì àṣẹ. Àjíǹrebí tó ní àárọ̀ yìí nípa ètò wa. Ìbéèrè tí mo ní fún yín ni pé ẹ jọ̀ọ́ ní ilẹ̀ Yorùbá ṣé ẹ lè kọ́ wa ní ẹ̀kọ́ bí a ṣe lè máa sin àwọn nǹkan ọ̀sìn because gbogbo nǹkan lé ayé yìí ẹ̀kọ́ ni o kò lè jí lówùúrọ̀ kò kò dédé sọ pé nǹkan báyìí ń mú ẹ̀ o fẹ́ máa ṣe láì ṣe pé o lẹ́kọ̀ọ́ ń pa ẹ̀ láì ṣe pé o nímọ̀ ń pa ẹ̀ bí ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí màálù kí ni ẹ̀kọ́ tí ẹ lè kọ́ wa nípa bí a ṣe lè sin Bí màálù ṣe wà yẹn, ó jẹ́ ẹranko tí ó tètè lójú èèyàn. Téèyàn bá rà á láti kékeré tó mú délé, kó so mọ́lẹ̀ fún ijọ́ kìíní, ijọ́ kejì, tó bá di ijọ́ kẹta kó tú sílẹ̀, kó já oúnjẹ fún. Tó bá ti já oúnjẹ fún, kó wá fi sí àgbàlá kan tí ewé wà tó lè máa jẹ, kó fi síbẹ̀. Tó bá jẹun, téèyàn bá ti ń bọ̀ báyìí, tó bá ti rí èèyàn, tó bá ti rólówó ẹ̀, á máa tọ̀ ọ́ bọ̀. Kì í ṣe pé ó máa lé o, ó máa tọ̀ ọ́ bọ̀ láti wá yọ̀ mọ́ wípé ó fún un ní jíjẹ mímu. So tó bá jẹun tán, á fún un ní omi. Kó tó jẹun láàárọ̀, ó gbọ́dọ̀ lo aago 9 tí gbogbo ewé oko tí atẹ́gùn àti fẹ́ẹ̀sì tí a ti gbẹ, táwọn kòkòrò wa ti fò kó ní ara ewé oko. Aago 9 àárọ̀ la máa ń tú màálù sílẹ̀ kó máa jẹ kókò. Aago 9 àárọ̀. Tá a bá tú sílẹ̀ tó bá jẹ kókò tán, tó bá tún di nǹkan bí aago 4, a máa dà á lọ síbi tí omi wà, tómi ń ṣàn. Tá a bá rí ibi tá a fẹ́ ṣomi sí, a máa fi síbi tómi ń ṣàn, á lọ mú omi, á padà lọ sí agbo ẹ̀. A máa kan èèkàn kan mọ́lẹ̀. Igi yẹn a máa ń pè ní èèkàn, la máa ń pè èèkàn. Èèkàn yẹn a máa kàn mọ́lẹ̀ pẹ̀lú okùn. Tá a bá ti fi okùn yẹn síbi èèkàn yẹn báyìí, tá a ti fi kọ́ lọ́rùn, kò ní yọ èèkàn yẹn, kò ní tú èèkàn yẹn, kò sí bó ṣe máa rí. Èèkàn yẹn ló máa ṣọ́. Olówó òun ló fi òun síbí báyìí, níbẹ̀ ló máa wà títí. Tó bá di èèyàn fẹ́ rà sí, téèyàn bá ra bíi 4 sínú ọyọ kan tó wà nílé tẹ́lẹ̀, ìwà tí ọyọ kan yẹn ń hù làwọn 4 yẹn máa hù. Gbogbo ìṣesí tí ẹyọ kan yẹn bá ń ṣe sí olówó ẹ̀, náà ni àwọn yòókù náà wọ́n máa bá a ṣe. Òun jẹ́ ẹni tí wọ́n kọ́kọ́ bá ń lé, tí àwọn aráàta ò ní ṣèwà wò fún, tí wọ́n á fi máa fẹ́ràn ẹ̀, tí àwọn olówó àfi fẹ́ràn gbogbo wọn. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ṣé ó papọ̀ lórí akọni àbí abo? Ìbáàjẹ́ abo lèèyàn kọ́kọ́ rà. Nǹkan tó bá ń ṣe làwọn yòókù náà máa ṣe. So tó bá wá débi pé wọ́n dàgbà, ó di pé wọ́n ń bímọ. Àkọ́kọ́ tó bá kọ́kọ́ fẹ́ bímọ, tó bá ti ń rọbí báyìí, àwọn yòókù ẹ̀ wọ́n máa jìnnà bá, wọ́n máa kó ń bẹ̀. Ẹnìkan ló máa wà ń bẹ̀, akọ ńlá ló máa dúró tì. Torí pé tó bá di pé ó fẹ́ bímọ yẹn, kò lè dá ọmọ yẹn bí. Màálù akọ yẹn ló máa lọ sí ibi tí ó ti ń bímọ yẹn, wọ́n máa fi òwò, wọ́n máa fi kọ́ ẹsẹ̀ kan sókè tí ọmọ máa fi jáde. Tágbára ẹ̀ ò bá ká láti bímọ kíákíá, tó bá ti ń ké ńláńlá yẹn máa lọ síbẹ̀, á fi òwò, á fi kọ́ ẹsẹ̀ kan sókè bí ọmọ ṣe máa jáde nìyẹn. So tó bá jáde tán, àwọn yòókù máa jẹ lọ. Akọ yẹn máa lọ bá àwọn yòókù ẹ̀. Ìyá wọn máa fún ọmọ lọ́mú, ó máa fá gbogbo ara ẹ̀ là, ó máa wẹ̀ tí a fi mọ́. Tó bá ti wẹ̀ tó ti mọ́, ọmọ yẹn a ní jẹ́ kí àtìyẹ́ ẹ̀ lásìkò ìgbà tó bá bímọ yẹn bíi ọ̀sẹ̀ 3-4, ó máa dúró ti ọmọ ẹ̀ ńlé. A ní jẹ́ kí màmá ẹ̀ tẹ̀lé àwọn yòókù ẹ̀ lọ jẹko. Tó bá ti wá gbéra tó di pé ó ti di agódóńgbò là máa ń pe ọmọ màálù. Agódóńgbò. So tó bá ti rí pé òun náà ń ta kíákíá tó ń ta, a máa tẹ̀lé wọn lọ jẹko papọ̀. So tí a bá tá a bá wá sìn tó bá dàgbà,
tó di pé tó àwọn ẹran yìí tí ń pọ̀ afẹ́ ta ọ̀kan nú wọn o, ẹ̀yin alápatà ẹ wá rà o. Àárọ̀ ká tó tú wọn sílẹ̀ àti máa mú èyí tá a fẹ́ tà yẹn àti máa so mọ́ ilẹ̀ àti máa so mọ́ra igi tá a máa fi dà àwọn yòókù ẹ̀ kúrò níbẹ̀. Tá a bá dà àwọn yòókù ẹ̀ tó jìnnà dáadáa làwọn alápatà tó lè mú lọ síbi tó fẹ́ pa. Wọn ò gbọ́dọ̀ mú níṣojú àwọn yòókù ẹ̀ torí bí wọ́n ṣe ń dè tó ń ṣe àwò yẹn àwọn yòókù ẹ̀ máa yarí máa fárígá torí pé wọn ò ní lè gbọ́rọ̀ sí olówó wọn lẹ́nu mọ́ dáadáa wípé àṣé kò lè máa pa wá kò lè máa dè wá mọ́lẹ̀ torí ẹ̀ ló fi kó wa jọ. So agbo yẹn ò ní lè ṣẹ́tù mọ́ kò ní lè ṣẹ́tù mọ́. So tó bá wá ṣe bẹ́ẹ̀ tó tà bẹ́ẹ̀ yẹn tí wọ́n dé tí wọ́n bá yẹ àwọn èèyàn ti mọ̀ pé tó àlejò kan ti kúrò láàrin àwọn. Tí màálù bá wá pọ̀ tán dáadáa torí màálù ó jẹ́ ẹranko kan tó jẹ́ àpayọ. Àpayọ ni tó bá ti pa á nísìn ó ti tún lọ bọ́ sí another place agbo ẹlòmíì tó ń sin màálù á tún máa bá wọn jẹ. Wọ́n á pa màálù yẹn bí eríṣi méje kó tó lè má padà wá mọ́. Àpayọ ni màálù. Torí ẹ̀ màálù jẹ́ ẹranko kan tọ́lọ́run fún wa tó nífẹ̀ẹ́ èèyàn tó dẹ̀ lè bá èèyàn gbé láti mójútó láti sìn. Ó dẹ̀ máa ń bí ọmọ kò gbọ́dọ̀ ju ó bímọ pátápátá kò gbọ́dọ̀ ju méjì lọ. Lọ́kì ni èyí tó bá bí méjì kẹ bá ń sin 100 kẹ tó lè rí èyí tó bí méjì nínú wọn kò lè ju méjì lọ tó máa bí ọmọ méjì ọ̀rẹ́ kọ̀ọ̀kan ló máa ń bí. Ó dẹ̀ máa ń lo ọdún 3 kó tó lóyún sí ẹ̀yìn ọmọ tó bá bí. Tí màálù bá bímọ kan sí ó tún di ẹ̀yìn ọdún 3 kó tó bí ọmọ. Kò wá sí bóyá lè máa ṣàṣepọ̀ pẹ̀lú àwọn màálù ẹgbẹ́ tó kó dọdún 3 kó tó tún ní oyún mi. Lọ́kì dẹ̀ ni a máa fi yé tó máa bí méjì. Kí wá ní nǹkan tó ní ṣe pọ̀ pé kí ó máa pa màálù nítòsí ara wọn kí ló máa ń fà? Ẹ rí pa màálù nítòsí ara wọn ni pé ẹ̀jẹ̀ màálù yẹn lọ́ọ̀dì ẹ̀yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí í rùn táwọn yòókù bá ti ń gbọ́ wọn ò láìkí ẹ̀ wọ́n máa sá fún àdúgbò yẹn ni. So ẹni yẹn fẹ́ ba kára ẹ̀jẹ̀ nìyẹn. Agbo la máa ń pe kára. Kára níbi tí àwọn alápatà wà tí wọ́n ti ń pa màálù tíbi tá a ti ń sìn wọ́n ní jẹ́ agbo màálù. Okay. So ẹ ṣe gan but ẹ tún lè sọ fún wa tí wọ́n bá pa màálù tán ǹjẹ́ àwọn kankan wà ní ara màálù tó wúlò yàtọ̀ sí pé à ń jẹ sẹ́nu tá à ń jẹ gẹ́gẹ́ bí oúnjẹ ǹjẹ́ kankan wà tí ó wúlò tó ṣe ara lóore tá a fi ń ṣe. Ní ìgbà tí àwa wà tá à ń pa màálù a ti rí mákúrì nínú màálù rẹ̀. Mákúrì ó wà nínú màálù onú òróró ẹ̀ ló máa ń wà. Òróró yẹn wà nínú ẹ̀dọ̀ ó lẹ̀ papọ̀ mọ́ ẹ̀dọ̀ ẹran báyìí. Tá a bá ti fọwọ́ tẹ̀ tá a bá ti rí nǹkan kan tó bá ti ń rí rógódó ń bẹ̀ tó ti dì báyìí mákúrì ni. A máa gbé fáwọn ọ̀gá wa ẹ bá wo kíní yìí ó dàbí pé mákúrì wà ní tí wọ́n bá ti fọwọ́ tẹ̀ tó bá ti jẹ́ mákúrì a máa gbé lọ sórí scale wọ́n á gẹ̀ẹ́tì ẹ̀ wá ti mọ̀ pé mákúrì ni. Owó ńláńlá là máa ń tà torí wọ́n ní wọ́n fi ń ṣe omi tí wọ́n fi ń fọ owó wọ́n sáà fi ń ṣe nǹkan mèremère lára màálù. Lẹ́ẹ̀kejì. Nǹkan ọ̀tẹ̀ sọ yìí ṣé ó máa ń sábà ṣẹlẹ̀ láàrin kéèyàn ní màálù bíi 10, 12, 20 kéèyàn wá wò pé ẹyọ kan gbọ́dọ̀ ní mákúrì ń bẹ. Ẹ ṣeun ṣe rí mákúrì yẹn lọ́kì náà ló jẹ́ fún ẹni tó ní màálù. Ẹni yẹn lè sin màálù 200 kó má sí inú wọn. Àwọn màálù kan wà tó yẹ pé wọn ò ní àlàáfíà dáadáa láti rìn wọ́n máa rí hágahàgá báyìí. Àwọn màálù yẹn ló máa ń ní mákúrì ni tó jẹ́ pé nínú ilẹ̀ ni wọ́n jẹ kíní yẹn mọ́ nínú ilẹ̀ ló fi wà ní òróró. Ẹ lè sí 300 kó má sí mákúrì nínú gbogbo wọn by lucky la máa fi rìn. Àwọn ìyẹn kí làwọn wúlò bí nǹkan tá a lè lẹ́. Nǹkan tó tún kù ń bẹ ní àwùjọ màálù tí màálù tá a bá mú ṣàkì ẹ̀ tá a bá da gbogbo ìgbẹ́ inú ẹ̀ sí
ilẹ̀ tá a dà sílẹ̀ tó pọ̀. Tí ẹnìkan bá ń ṣe àìsàn tínú ẹ̀ wú tó bá ní kí ni eléyìí tínú ẹ̀ fi wú báyìí, bí ìjù. kìí ṣe jù. Ọmọdé máa ń ṣe kíní yẹn, àwọn ọmọdé ló máa ń ní kíní yẹn púpọ̀. Tínú ọmọdé bá ti ń wú tí dàjẹ́ẹ̀tì ò wá púpọ̀, tó ń jọ digest inú ẹ̀. púpọ̀, wọ́n á ní kíní kan kìí ṣe ọwọ́ ayé o, owó ayé kọ́ o. Àwọn á gbé ọmọ yẹn wá sí ibi tí wọ́n ti ń pa màálù pé ẹ ṣàánú wa báyìí ni wọ́n sọ. Á wà á lọ mú ìṣàkì tá a dà, nǹkan tá a dà kóònù màálù yẹn tí màálù yẹn jẹ yẹn, á wà á mú, á fi wẹ̀ gbogbo ara rẹ̀, á mú díẹ̀, á fi sínú kọ́ọ̀pù nínú ìgbẹ́ yẹn, á fọ́ sínú kọ́ọ̀pù gẹ́gẹ́ bí ẹ̀kọ. Á wà ní kọ́mọ yẹn gbé mọ́. Tọ́mọ yẹn bá ti mú, kó tó di 10 minutes or 15 minutes, ọmọ yẹn máa ya ìgbẹ́ yẹn gidi, ó máa rùn bíi pé wọ́n pa ẹran sínú ọmọ yẹn. Tó bá ti ya ìgbẹ́ yẹn tán báyìí, àlàáfíà dé pẹ̀lú ọmọ yẹn. Ìgbẹ́ màálù ó nídìí ó wúlò. A tún fi ń ṣe fertilizer tá a máa fi ń gbin nǹkan ọ̀gbìn. Láyé àtijọ́ kí píńtà ká tó máa ṣe ilé, ká tó máa kunlé, ìgbẹ́ màálù òun la máa ń fi ṣe bọ́tọ̀, a máa ń pè ní bọ́tọ̀. Àwọn ìyá wa máa ń fi pa ilé, á dàbí sìmẹ́ǹtì tó máa dán, wọ́n á fi kunlé. Ìyẹn ìgbẹ́ màálù bọ́tọ̀ yẹn wọ́n á lọ kó. Àwọn kódà wọ́n ń tà láyé ìgbà yẹn, wọ́n á ṣe bọ́tọ̀ tó wá fi kunlé, tí ilé yẹn máa fún àyìn, tí green wọ́n máa yọ green, tí green yẹn máa wà pa, tọ́dọ̀ ẹ̀ máa já sísán. Ìgbẹ́ màálù. Bẹ́ẹ̀ ni, bọ́tọ̀ la máa ń pè. Ẹ ṣé gan a dúpẹ́. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn, tí ẹ bá ní ìbéèrè àbí tí ẹ ní nǹkan tí ẹ fẹ́ sọ pẹ̀lú Aláùsá, ẹ bá tẹ̀ sí comment section. Mò ń bọ̀.